Aku dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tàbá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamẹ́rin lórúkọ mi. Tó bá yẹ pé first time títí ní eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì lọ́fàṣẹ̀ náà sì lè já sí ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀rọ máa kọ̀ọ̀kan níbẹ̀ tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ́ bá tẹ̀ tán kọ́ bí gbọ̀nsẹ̀ mẹ́ta kan wá tí ń bẹ lókè òní kẹ́ mú option a lé àti lí tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ìtọ́ bá ti jáde. Ẹ kú dédé àsìkò yẹn alára wa. Ọ̀rọ̀ kan tí ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló gbé ń wá nípa pé ọba lóyún kóyún sàrá ni sàrá ni. Àwọn kan náà ẹ̀mẹ́sì mi gbọ́ o n ò pé Wasiu Ayinde ló lóyún o n ò sì pa wọn kọ́ torí n ò sí ń bẹ̀. Ṣùgbọ́n tóòtọ́ ọ̀rọ̀ bá délẹ̀ ẹ jẹ́ ká bára wa sọ. Látìgbà tí ọ̀rọ̀ yìí ti ń jà rìnrìn mo ti rí tí àwọn obìnrin ti gbé wọ emotional àwọn tactics Guardiola yẹn àwọn emotional tactics yẹn wọ́n ti gbé wọ bẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní persuade Wasiu Ayinde even if you are not the owner of the baby can't you just even if you don't want to collect the mother of the baby can't you just take the baby and dààmú ọmọ tọ́ and just take care of the baby as your own and just take care of the kinikan. He will not take the baby. Tó bá lóyún kóyún sàrá ni mo support Wasiu Ayinde lórí eléyìí. Ní ọjọ́ kọ́jọ́ nígbàkúùgbà táyé bá ń jáyé ẹ̀yin olówó tó bá fún yẹn lóyún tọkọ̀ tó lóun ò ní gbà ìní mọ̀ wà táyé ó fi tán èmi ni mo sọ bẹ́ẹ̀. Ẹ̀yin olówó tó bá fún yẹn lóyún tọkọ̀ tó lóun ò ní gbà ní mọ̀ wà tí ayé ó fi tán. Ẹ mẹ́sì mi gbọ́ wọn pé Wasiu ló lóyún o but gbogbo olówó kó lówó lóyún mẹ́rin àgbàlá ayé tó bá fún yẹn lóyún tọkọ̀ tó lóun ò ní gbà ẹ̀yin wọn ni wọ́n mọ̀ wà táyé ó fi tán àyàfi tí obìnrin tí wọ́n fún lóyún bá jẹ́ olówó lókù tí kì í bá ti ṣe olówó lobìnrin yẹn tọ́jà wípé tálíkà ni ẹ̀yin olówó yẹn lèmi ó wà tó bá lóun ò ní gbà ẹ mọ̀ tẹ́ ń ṣe. Àwọn kan lọ́sẹ̀ rí that word accountability obìnrin kì í fẹ́ gbọ́ like ẹ mọ̀ tẹ́ ń ṣe in the first instance ẹn tó lọ ń lóyún fún Wasiu Ayinde you don't even consider him being a married man you don't consider him being whoever consider pé bóyá ilé ẹnìkan ó tiẹ̀ dàrú tó o bá ní oyún fún ẹni yìí èyí tó kàn wọ́n ní wípé ṣe bó lówó ṣáà ni ẹnìkan ní fi oyún lé Cubana chief priest kí láti bí ọdún méjì sẹ́yìn sí mẹ́ta tó ọmọ òun ti bímọ ọmọ ti dàgbà nkankan ọkọ ní pé kó wá gbọmọ rẹ̀ ìgbóyà ó ní kó máa fowó school ránṣẹ́ it is just all about money it is all about money. Ó lóyún fún Wasiu Ayinde ó lóyún fún Cubana chief priest ó lóyún fún Davido it is about the money. It is about the money. Ẹyọ kan tí ẹ̀ ń try láti fò táwọn obìnrin tí wọ́n ń bú Wasiu tí wọ́n ń try láti fò nìyẹn àwa ò dẹ̀ ní gbà a máa bring you to accountability intel like yẹn àwọn máa sọ sí yín létí it is about the money. Kó tó wá máa sọ pé tó bá jáfa búrò tí ẹni ẹ fún lóyún tí wọ́n kọ̀ọ̀tàn láwọn ò ní gbà sẹ́nu rí ó dùn sí tábúrò mi bá ti fẹ́ fi oyún escape poverty tábúrò mi bá ti jẹ́ wípé olówó ló fẹ́ fi oyún dè mọ́lẹ̀ ẹ fún lóyún ẹ má gbà èmi ọmọ burú mọ́kù mọ́ sọ bẹ́ẹ̀. Tó bá ti jẹ́ wípé olówó ló fẹ́ fi oyún dè mọ́lẹ̀ a married man for that matter ló fẹ́ fi oyún dè mọ́lẹ̀ ẹ fún lóyún ẹ má gbà èmi ni mo sọ bẹ́ẹ̀. Tó bá jọmọ mi gẹ́ fún lóyún ẹ kùn tábà ẹ má gbóyún lọ́wọ́ ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀. Èmi ni mo sọ fún yín bẹ́ẹ̀. See, let me tell you something. Ìgbà ohun àkókò nínú ayé láti di ṣẹ́ṣẹ́ yìí mi ò ṣe wà ní problem pẹ̀lú wípé ẹ fẹ́ rìn láì lérí ọkùnrin since time immemorial ni obìnrin ti make ẹ̀ látara ọkùnrin. The richest woman in the world ogún ọkọ ẹ̀ ni wọ́n pín fún. Ṣùgbọ́n at the end of the day ẹ wàá máa lọ ẹ máa bọ̀ ẹ máa yẹn fanda pé independent woman nìyẹn. Èyí tó fẹ́ pin ní oyún yìí tó bá jẹ́ pé ó rí pin ní successfully ni.
gbogbo tí bá ń wá látàpá bí ọ̀rọ̀ olóyún dé tó jẹ́ monetary benefit kò ní pé bẹ́ẹ̀ ni ti ń wá o yóò wá máa fi yún yẹn fanda níbòmíì ó lè máa pọ́n independent níbì kan. It's not done that way. Ẹ̀yin olówó tó bá fún yẹn lóyún tọkọ̀ tó lòun ò ní ìgbálẹ̀ ní ọmọ wa táyé ó fi tán. That is just the fact. Because ṣe rí bẹ́ẹ̀ ṣe ń sọ pé ẹ lè settle for less yẹn. Àwọn tí wọn ò lẹ́sì tí ẹ wá fẹ́ lọ tira yín mọ́ lọ́rùn yẹn. Àwọn náà ń dúró dè yín. Wọ́n ń dúró ṣe rò pé bóyá àwọn náà kàn fò lọ́jọ́ kan ní ẹ̀dín tí wọ́n dì yẹn ni. Ojú tí wọ́n náà àwọn náà ti fìgbà kan wà nípò lẹ́sì rí tẹ́ ẹ pé ẹ lè settle fún wọn. Ẹ bá wa lẹ́sì tẹ́ ẹ lè settle fún rèé lónìí báyìí sìn. Lọ́wọ́lọ́wọ́ báyìí ni mò ń ra ká o. Ẹnìkan kan ò lóun lóyún fún mi o. Ẹjọ́ wa yẹ mí jù báyìí lọ. Kọ́ wá ń sọ pé o gbóyún dé. Yàtọ̀ fún pé ó tiẹ̀ pé o gbóyún dé. Èmi ó mọ̀ tí ẹ̀ máa fún yín lóyún. Èmi ó mọ̀. Baby mama ẹni tí ń sọ di baby mama nínú yín numbers of women tí máa sọ di baby mama lémi ń tèmi. Ayẹyẹyẹyẹyẹyẹ. Tó bá lọ ṣèṣì yẹ mí jù báyìí lọ. Tẹ́ ẹ bá ti rí mi ẹ sá o. It is about the money. Why are you? Kí ló dé tí ẹ̀yin obìnrin ò kì í sọ̀rọ̀ síbi tọ́rọ̀ ń lọ? Mo lóyún fún Chief Lágbájá kò gbà lọ́wọ́ mi. Mo lóyún fún Davido kò gbà lọ́wọ́ mi. Mo lóyún fún Cubana Chief Priest kò gbà lọ́wọ́ mi. It is about the money. It's not all about them. It is not about them. It is about the money. It is about the money. Ẹ fẹ́ fi oyún yẹn, ẹ fẹ́ fi escape poverty ni. It is about the money. And if you tell rí nǹkan tó wá ti ẹ̀ burú ń bẹ̀ náà. Kéèyàn fẹ́ escape poverty kò sí ní tó burú ń bẹ̀. Ṣùgbọ́n tẹ́tẹ́ ló fẹ́ ta o. Tẹ́tẹ́ dẹ̀ lélẹ̀ 50-50 ni o. Ẹni tó fẹ́ lóyún fún, tó fẹ́ mọ̀ọ́mọ̀ lóyún fún tó dẹ̀ fẹ́ keep oyún yẹn. Tí wà àti ẹ̀ ò dẹ̀jọ́ lọ́rọ̀ olóyún dé, tẹ́ẹ̀jọ́ ní àsọtì ọ̀rọ̀ olóyún dé, tẹ́ẹ̀jọ́ ní tẹ́lẹ̀, tí sì pé bóyá ẹjọ́ plan ẹjọ́ jókòó pé ẹ fẹ́ lóyún fúnra yín. Tó wá fẹ́ fi oyún tó fẹ́ fi pin ni ẹ̀, tẹ́tẹ́ ló fẹ́ ta o. Torí pé ibi tó ti fẹ́ foyún pin ni wọ́n yẹn, ó mọ̀ pé wọ́n lówó náà ló jẹ́wọ́ náà ò fẹ́ ṣe é. Ẹ jẹ́ ká ṣe tá àti bára wa sòótọ́ ọ̀rọ̀, ó mọ̀ pé wọ́n lówó lọ́wọ́ torí owó ni. It is about the money. Mo kò sí bí ẹ ti máa fi oyún lé ọmọ tálíkà káàkiri. Olóyìnbó yín tẹ́ ẹ bá lóyún fún ọlọ́kadà kan àbẹ́ lóyún fún mọ́rúwà kan tí ẹ bá fi ṣèèsì bí ọmọ yẹn. In fact ẹlòmíì gan ó mọ́rúwà ń gan ò ṣe nǹkan kan tẹ́ ẹ fi jí ó fojú rí ọmọ mọ́ láyé. Tẹ́ ẹ fi jẹ́ kó fi ojú rí ọmọ mọ́ láyé. For the past 15 years ẹnìkan foyún léde ó ń fọmọ́ léde fídíò kì í báyìí sìn. For the past 15 years pé kó wá gbọ́mọ. It is about the money. Fún láti bí ọdún bí 5 sí 6 sí ẹnìkan fi ọmọ ó fi ń lé Cubana Chief Priest káàkiri. It is about the money. It is about the money. Obìnrin ẹ máa wà accountable ẹ mọ̀ self accountability. Eléyìí tẹ́ wá fẹ́ mọ̀ yí narrative nsìn pé we know the woman made mistake but at least you consider the baby. Kò sí nǹkan kan tó jọmọ́ mistake nínú ọ̀rọ̀ yẹn láti bẹ̀rẹ̀. The woman has planned everything. She has planned everything. Pé ṣe bí Wasiu Ayinde ni. Tí o bá fẹ́ gbà at worst come to worst ìmọ̀ àdé call well how to àwọn èèyàn dẹ̀ bá wa dá sí. Ẹ mẹ́ta ṣe you people una know wetin una dey do. Kò sí mistake kankan nínú ọ̀rọ̀ yẹn láti bẹ̀rẹ̀. Even though the woman made mistake, you will have just collect the baby and start taking care of the baby. Èmi ò tí ẹ sọ pé Wasiu ló lóyún ìdẹ̀ sọ pé nǹkan ìyẹn ò kan èmi. Ṣùgbọ́n fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ foyún escape poverty, irú nǹkan báyìí ò ní wọ́n lọ́ọ̀dẹ nìkọ̀ọ̀kan yín láyé. À ń fúnni lóyún àgboyún ò ní wọ́n nínú ilé ayé yín láyé. Táyé ò fi tán. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ foyún escape poverty. Àwa tẹ́ ń pè ní lẹ́sì àwọn tí ò lẹ́sì ni wọ́n ń kù ní lẹ́pọ̀n tí wọ́n ò gbóyún lọ́wọ́ yín yìí o. Alóbìnrin cheap when it comes to money. It is about the money. It is about the money. It is about escaping poverty. It's not even about the personality of the person self. It is about the money, the monetary benefit. Yìí tó máa dáre láti bẹ̀. Ìyí tí wọ́n kí ẹ̀ fún nìyẹn. It is about the money. Níbi ẹ ti ń kọrin tó bá lóyún tó bá lóyún kóyún tó bá lóyún kóyún sàrà ni. Sàrà ni. Tó bá lóyún kóyún sàrà ni. Lójú agbo tí ẹ ti ń kọ́un. Àwọn obìnrin wà ń bẹ̀ o. Tí ẹ bá tún pé wọ́n gba nọ́mbà kan nù ẹ̀ tí ẹ ń bẹ̀ ń bẹ̀ o. Wọ́n ṣe kọrin sí létí tẹ́ ni o. Yóò tún fi nọ́mbà ẹ̀ lẹ̀. Ẹ ti cheap jù. When it comes to money, obìnrin sì cheap. Ẹ cheap dákú. So mo ń dúró kí n fi lówó ni. Ẹ tí ó lóyún tí ó dọ̀mẹ́tọ́ nù yín nínú. Ìṣọwọ́ tẹ́ fi. Mo ń dúró kí n fi lówó ni. Ṣé bówó lẹ́lẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ lè settle for less àbí èmi ń dúró kémi ó fi lówó ni ẹni tí ó dá ọmọ tọ́ nínú yín ló ń lọ lọ́ọ̀kan yẹn the numbers of women tó máa dá ọmọ tọ́ látara mi ló ń lọ lọ́ọ̀kan yẹn èmi ń dúró kí n fi lówó ni ṣé bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ lẹ́ni ẹ máa learn the hard way
ṣẹ́yìn rò pé numbers of years tí ẹni fi tó fi hustle tó fi struggle kó tó débi tó dé lónìí yẹn ìwọ fẹ́ gba shortcut o kàn fẹ́ lóyún so o fẹ́ fi oyún wọlé ntí ẹ numbers of years tẹ́ni fi rise dókè yẹn oyún ni ìwọ fẹ́ fi bá dókè ntí ẹ in the space of 9 months so o kàn fẹ́ lóyún fún Davido so in space of 9 months láti bí 15 years tóun ti ń bá a bọ̀ wà kàn fi 9 months wọlé so ẹ̀ẹ́dẹ́jọ́ máa wà lókè ìwọ fẹ́ lóyún fún Wizkid in space of 9 months o fẹ́ fi wọlé kẹjọ máa wà lókè alẹ́ láti accountability ó lè ní gbogbo yẹn ẹmọ tẹ́ ń ṣe sẹ́ whoever tó bá ń kọlù olówó house tó ń kọlù olórúkọ house tó ń kọlù olókìkí kan house wípé ó fún òun lóyún kò gbà ó mọ tó ń ṣe ó lè ní ẹ ó mọ̀ọ́mọ̀ ní ó mọ nǹkan tó ń ṣe ó fẹ́ fọyún ẹ̀ escape poverty ni that is just the fact ẹyọ kan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn àwọn òde sọ sí ilé tí lẹ́ẹ̀kan sí tó bá lóyún kóyún sàrà ni tó bá lóyún kóyún ẹ mẹ́gbàá lọ́wọ́ ẹ̀ ọmọ ìyá mi sàrà ni ẹ di single mother mi yóò fẹ́ gbọ̀n nonsense. Oh,